Ikú tún ti dọ́rọ̀ o. Ikú ó tún ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Ó tún wọ agboolé àwọn òṣèré sinimá nílẹ̀ Yorùbá. Ikú ó tún ti náwó mú ìràwọ̀ míì. Ó lágbára o. Gbogbo yín lẹ gbọ́ nípa òṣèré sinimá Musiliu tí gbogbo ayé mọ̀ sí Ajikanle. Ẹ gbọ́ nípa àìsàn tó ń ṣe Musiliu Ajikanle tí Agbala Gabriel, Pastor Agbala Gabriel tó fi dìde ìrànlọ́wọ́ sí i. Agbala Gabriel ó gba owó tó tó bíi 3 million naira láti fi ṣe ìtọ́jú Musiliu Ajikanle látàrí àìsàn tó ń bá Ajikanle fínra. Àṣé ọlọ́jọ́ ti dé. Àṣé ikú ti súnmọ́ tòsí. Àṣé ikú ti ń kànlẹ̀kùn Musiliu Ajikanle. Ó lágbára o. Ikú tí balẹ̀ ọlá jẹ́. Ikú tí wọlé ọlá. Ikú tí sọ tó bá dùn di kíkorò. Ikú ti mú Musiliu Ajikanle lọ o. Ikú ó ti mú Musiliu Ajikanle lọ. Ọmọ wọn nílùú Ìbàdàn. Ó lágbára o. Kola Olootu pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Bàbá Mọ́gàjí Kola Olootu wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n sọ àwọn àṣírí tẹ́nìkan ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa Musiliu Ajikanle. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ látẹnu bàbá Mọ́gàjí Kola Olootu. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Lẹ́fi mọ̀ wípé ikú lágbára o. Ikú ọ̀mẹ́ni gíga, ọ̀mẹ́ni kúkúrú, kọ̀mọ́ olówó, kọ̀mọ́ tálákà, ọ̀mẹ́ni tí ń bẹ lọ́hùn. Ẹ wò ó, ẹja gbọ́rọ̀ látẹnu bàbá Mọ́gàjí Kola Olootu ọmọ Àdábánijà. Otasansan rédíò and TV. Tẹ́ ẹ bá gbàgbé, Ajikanle tó bá àánú Ọlọ́run pàdé látọ̀dọ̀ wòlíì Agbala Gabriel. Òun ni wòlíì Agbala Gabriel ló ní òun ó ṣèrànlọ́wọ́ fún un tó sì gbé lọ sọ́dọ̀ ẹ̀ níbi wọ́n sì ti ń tọrọ owó fún un. Wọ́n ti rí owó tó lé ní mílíọ̀nù 3 náírà gbà. Tọ́ba ńlọ́kàn jẹ́ ni wípé Ajikanle ní ìyá láyé. Ìyá ẹ̀ sì dààmú pọ̀ láti bí ọdún 7 tí Ajikanle ti bẹ̀rẹ̀ sí ní wà lórí àárẹ̀. Ọdún 7 ló fi kojú àìsàn rọmọlápá rọmọlẹ́sẹ̀. Ọdún 7 ló fi kojú ẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ríran lọ́wọ́ tán, ó padà lọ. Ó kú o. Kọ́lọ́hún ó forí jìn Ajikanle. Nígbà tí ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀, Pásítọ̀ Amúsàn tó jẹ́ olùdarí Agbala Gabriel ọlọ́jẹ́ bànújẹ́ ńlá fóun láti túfọ̀ òkú rẹ̀. Nítorí nígbà tí àwọn bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́, ó tilẹ̀ sọ fún un pé kó dúró sí ṣọ́ọ̀ṣì káwọn gbàdúrà káwọn sì wá ọ̀nà báwọn ó ṣe bẹ̀rẹ̀ tọ́jú. Ṣùgbọ́n ńgbà tó lóun fẹ́ lọ sí hospital, ta ni òun tó wọ́n wàá sọ pé kó mọ̀ lọ. Ó ní kì í sọ̀dọ̀ òun ló kú sí o. Ó lọ sí hospital láti lọ gbàtọ́jú. Ó náà gbìyànjú. Ọba ikú wọ làkàdí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wà mọ́ kàdára láwọ̀ wá kàǹkàdì. Àkọọ́lẹ̀ ti kò lọ́dọ̀ Ọlọ́run. Èyí ó kò rárá ni. Nígbà wí òye yín, àkọọ́lẹ̀ ti kò lọ́dọ̀ Ọlọ́run.
ẹ rí báyìí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lọ́rọ̀ ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwa Yorùbá wa wọ́n ń gbégbèsè kan lọ́wọ́ ẹ rí i pé tí n bá sọ̀rọ̀ fact and genuine information ni mo máa ń wá mú fún yín láti ìgbà ìjọba Bọ́lá Ahmed Tinubu ti bẹ̀rẹ̀ èwo ni mo sọ tí ó jẹ́ òfòrí bẹ̀ ní jẹjọ àbí jẹ lò ni mò ń sọ̀rọ̀ wípé àwọn aráàlú làwọn ò fẹ́ 8,000 náírà ẹ rí wípé ìjọba tó létí inú ni ìjọba Bọ́lá Ahmed Tinubu àwọn eléyìí ṣe ti gbọngbọn sógun o gbogbo ntàràlú bá sọ tó bá ti rí i pé èèyàn gbà ń léyànjú ní sọ pé ẹ lọ wò wá ṣé lóòótọ́ ni ẹ rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tún èrò wọn pa lórí pé a máa fún wọn l8,000 náírà ọ̀rọ̀ bọ́ọ̀sì tá a sọ wọlé nú ẹ̀ àbí ọ̀wọlé nú ẹ̀ ọ̀rọ̀ bọ́ọ̀sì tí mo sọ níjẹ̀jọ àbíjọ́ wo tí mo sọ pé àwọn aráàlú sọ pé ìfúnkan tẹ́ ẹ bá kó bọ́ọ̀sì iye bọ́ọ̀sì báyìí ẹlẹ́ẹ̀fì iye owó báyìí rà iye èèyàn báyìí ni ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ iye èèyàn báyìí làwọn èèyàn bẹ́nẹ́fìtì ń bẹ̀ yóò tún jẹ́ kí ọkọ̀ ọ̀dọ̀ yọ̀jọ̀ dẹ̀rọ̀ ẹ mọ̀ wípé tí máa jẹ́ kí mọ́tò ọ̀wọ́n nígbà tí mọ́tò ẹyọ kan bá wà nílẹ̀ lórí èrò 100 tí mọ́tò 10 bá wà nílẹ̀ wọ́n máa jà sérò 100 ni bọ́ọ̀sì 10 wà nílẹ̀ èrò 100 wà nílẹ̀ wọ́n mọ̀ pé èmi ní ń kó 12 èmi ní ń kó 10 èmi ní ń kó 8 wọ́n máa jà sí. èmi ò ní sọ ọ̀rọ̀ tí ò sí ń bẹ̀ mí ní sọ fún yín ìgbésẹ̀ ìwádìí tó ń lọ lọ́wọ́ wípé wọ́n fẹ́ dá Sunday Igboho lẹ̀ àwọn ọmọ Yorùbá kan sì ń takò níbo lọ tẹ́ ọ bá yín dé níbo lọ tẹ́ ó gbé yín dé lẹ̀ Yorùbá ọ̀tẹ̀ tí tá a ti ń bá bọ̀ látàyé Àfọ̀njá àti Àólẹ̀ wọ́n fi Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ gbogbo ẹni tí wọ́n bá fi jàre Ọ̀nà Kakanfò kì í gbé pẹ̀lú ọba láàfin òun ọmọ gbẹ́lú mi. òru ní kùwárasà ní ilé ò bàbá wa. ọ lọ sí Àfọ̀njá ọmọ Ládẹrin ọ lọ sí Ìlọrin Àfọ̀njá níbi tí wọ́n ti ń lọ irin òkúta ńlá kan ń bẹ láàrin ọjà níbi tí wọ́n ti ń lọ irin. tọ́ba sọdẹ́sọdẹ́ tí wọ́n bá ṣe jáàdì tán ibẹ̀ ni wọ́n ti ń pàdé òun àtàwọn tó bá ń bẹ̀ òjò òṣekúṣe àtàwọn kan tí wọ́n jọ wà ń bẹ̀ Yorùbá ni wọ́n a kò jìnnà kọ̀pẹ́ kò jìnnà kọ̀pẹ́ kò jìnnà Yorùbá ilẹ̀ ẹ̀bẹ̀ gba Àfọ̀njá ilẹ̀ ẹ̀bẹ̀ gba Àfọ̀njá dáadáa gbogbo nǹkan rẹ̀ sì ń lọ dáadáa àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ ìlara dé wọ́n gbé lára lọ bá Àólẹ̀. wọ́n gbé sí Kwara system. ẹ sígun fún un kó kú dànù. kẹlòmíà wà ń bẹ̀ ń bí wọ́n ṣe máa kó nǹkan. ọkọ ni mo kéré ó fi mí lẹ̀. gbogbo àwọn ìsákọ́lẹ̀ tó yẹ ó kó wá kò kó wá. ẹ̀yin Yorùbá náà nù tẹ́ lọ gbìngbìnkúgbìn sí wọn lọ́kàn. máa lọ Skoda. at the end of the day wọ́n dájà álẹ̀ láàrin Àólẹ̀ àtàfọ̀njá. Àfọ̀njá ó sí Àólẹ̀ sígun fáfọ̀njá. ó tó tókun tọ̀ sàdé mo bá bẹ̀ lò ó. ó ní kó lọ sí ìlú kan lókè Ògùn. kó lọ rèé kógun jàlútàwé. ìlú yìí sì ní ègún wà ń bẹ̀ ẹ jagunjagun tó bá wọbẹ̀ póun ó fogun jàlú yìí. àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ó ti wà nù tán. ní àwọn bá ta fèlèfèlè ń bi ṣọ́ọ̀bù ọ̀dọ́ mi ń bì. Facebook yìí èmi mo sí gẹ́gẹ́ bí ṣọ́ọ̀bù mi. àyè sì gbà mí pín bẹ́ẹ̀ tó bá wù mí mo lè sọ ń bẹ̀ tí ọba ti ta kò jọba. tí mo sì bàyàn ló kọjá ń bẹ̀.
orílẹ̀ bàbá. Àfọ̀njá. Bàmúlérò bàmúlérò èèyàn bí ebi ti. Ìjà dé láàrin òun àtàólẹ̀. Ṣé bí Àfọ̀njá òun ń wá sọ̀pọ́ọ̀tì ló tì í dọ́dún àwọn Fúlàní. Ẹ tẹ̀lé mi ká ìjọ lọ. Ọmọ akéwò Álímì nílọrin ló gbà ń sọ̀pọ́tà. Ẹ jẹ́ ká lọ sí òru oníbi. Àwọn ọmọ fàáta wọ́n mọ gbogbo ẹ̀. Àwọn eléyìí dáa. Álímì àfáàní nílọrin èèyàn dáadáa sì ní pẹ̀lú. Ẹ padà tí wọ́n bá ń pìtàn rọ́ fún yín wípé Álímì àtàfọ̀njá jà wọn ò jà o. Ọ̀rẹ́ lọ́lọ́run bá Muhammad ṣe dọjọ́ kú o. Ọ̀rẹ́ Àfọ̀njá ni Álímì nílọrin. Wọ́n ṣọ̀rẹ́ títí ṣẹ́jú Àfọ̀njá la Álímì fi fọwọ́rọ̀ rí kú. Ó kú ọ̀fọwọ́rọ̀ rí kú ni. Wọ́n sì jọ sòkú ẹ̀ ni. Ṣùgbọ́n kí Álímì ó tó kú ní Àfọ̀njá ló ti lọ bá pé àwọn ọmọ yín ń kọ́ ní oúnjẹ àdìnà ọmọ wọn wà níbi báyìí wọ́n wà níbi báyìí alágbára ni wọ́n jagunjagun ni wọ́n irú àwọn tá a ní ìdìnnú àwọn oúnjẹ àdì lèmi yìí náà àbẹ́ èèyàn lásán máa jàre ọ̀nà kakanfò ẹ pè wọ́n wá wọ́n bá ránṣẹ́ sí wọn lẹ́pẹ́ ni tí ó yọjú pé kò sírú wọn ọ̀gá yín la mú balẹ̀ wọn ta ni ó tún yọjú. Muhammadu ọ̀pẹ méjì ni wá. ṣé Sọlá Gbẹrú ni àbí ta ni. bá a ṣe wọ̀ ọ́ látọ̀dún náà. Muhammadu. àkọọ́lẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run. ọ̀tọ̀ ni àjọbí ọ̀tọ̀ lẹ́lẹ́yàmẹ̀yà ọ̀tọ̀ níjọba tó dáa. ìjọba tó bá dáa ó dàbí Olódùmarè tí ń rọ̀jò kò ní dàbí kan sí Olódùmarè ọmọ ẹlẹ́sìn ìbílẹ̀ kọ́ ọmọ ẹlẹ́sìn mùsùlùmí bí ọba rọ̀jò jẹ́nẹ́rà ní máa rọ̀jò àti kírísítẹ́nì àtẹlẹ́sìn mùsùlùmí ní rọ̀jò fún. At the end of the day níta ń béèrè lọ́wọ́ ìjọba Tinubu ní ìjọba dáadáa. Ẹ wo gómìnà Ṣèyí Mákindé òun ti gbìyànjú kò jẹ́ kí ọ̀tẹ̀ kó wà bí ọ̀tẹ̀ ṣe ń bọ̀ nílẹ̀ Yorùbá kálò náà kọ̀yìn sí Tinubu ni bá sọ pé oró tí wọ́n fi lọ́lẹ̀ látàyé Akíntọ́lá àtàwólọ́wọ̀ oró yẹn ń kọ̀ntínú òun paná ọ̀tẹ̀ ìwọ náà ọ̀ya paná ọ̀tẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀ paná ọ̀tẹ̀ nínú ìbò tá a dì lọ́hùn ó lo diplomacy tó háì lọ́ bá fojú gbangba ṣe ti Tinubu ẹgbẹ́ rẹ̀ wọ́n yọgi lẹ́sẹ̀ rẹ̀ ọwọ́ àfisúná ń wọ́bẹ̀ kò pé báyìí ni kò sì pé bẹ́ẹ̀ kọ́ yóò bá yé púpọ̀.